àwọn àáfàá tún ti petú ọwọ́ wọn o ẹ̀yin èèyàn nísàlẹ̀ kókò nílùú Ìlọrin wọ́n ti já màmá yìí sítàn mọ́ o bẹ́ẹ̀ ni màmá yìí ló ké gbàjarè sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá màmá oníṣẹ̀ṣe nísàlẹ̀ kókò àwọn àáfàá ti dáná sunlé màmá yìí o wọ́n ti jó gbogbo dúkìá tí màmá yìí kó jọ pátápátá látàrí pé wọ́n ní ó ń ṣe ìṣẹ̀ṣe wọ́n láwọn ò fẹ́ ìṣẹ̀ṣe o ní agbègbè yẹn arábí tí ń wò mọ́ wọ́n láwọn àáfàá kan ló lọ sílé ẹ̀ tí wọ́n sọ wípé aláwọn ò fẹ́ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ kó kú òun bẹ̀ màmá yìí wá ní pé òun lọ ìlú òun lọ ṣọdún ó lóun ò ṣọdún ṣẹ̀ṣe nínú ilé tóun gbé nísàlẹ̀ kókó o pé lọ́gán tóun travel lọ́lé ọdún báyìí láti lọ ṣọdún ńlé tóun lọ ṣọdún ìṣẹ̀ṣe òun nílé ọ̀dọ̀ àwọn nílùú àwọn ó ní pé àwọn community ni wọ́n pe òun o wípé àwọn àáfàá kan wá o páwọn ló finá sínú ilé rẹ̀ wọ́n sì jó gbogbo ilé yẹn gúdúgúdú ṣe lè bójú mu báyìí nítorí Ọlọ́run tẹ́ bá tẹ́ fẹ́ fi ẹ̀sìn yín tẹ́ fẹ́ wàásù ẹ̀sìn yín fún yàn ṣé ti pátì kúùkù ni bẹ́ẹ̀ sì ni gẹ́gẹ́ bí òfin tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Constitution of Nigeria àyè gba anybody láti ṣe ẹ̀sìn tó bá wù ú there is freedom of religion for goodness sake ẹ̀yin èèyàn ẹ wo bọ́n ṣe dáná sun ilé màmá yìí tí wọ́n jó gbogbo dúkìá tí ń bẹnu lé gbogbo rúùfù lé yẹn pátápátá ta ló fẹ́ san gbogbo ilé ìpadà báyìí nítorí Ọlọ́run pẹ̀lú gbogbo ìlàkàkà ọ̀pọ̀lọpọ̀ ọdún tí màmá yìí tó ti fi kó gbogbo nǹkan tó kó yìí tó fi kó jọ ṣe jẹ́ kọ́lọ́run wulẹ̀ dá sẹ̀ríà fún màmá yìí kí ló dé ń gbèjà Ọlọ́run jà ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán o ẹ̀dẹ́kun dábọ̀ ẹ̀ máa ń dá sọ̀rọ̀ yìí ní abala àríwúsí kẹ́ máa ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín fọ́nrán yìí káàkiri màá yí sókè ní ìsìn tẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ lẹ́nu màmá yẹn tó ráwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí láti ń gbọ́ pọ̀hún bẹ́ẹ̀ sì ni ẹnu ọlọ́fà náà láti ń gbọ́ mọ́tá tó bá jẹ́ pé lóòtítọ́ àti lódodo ni àwọn àáfàá ni wọ́n sọ iná sínú ilé màmá yìí ó kù díẹ̀ káàtó àmọ́ títí dìgbà táwọn àáfàá ọ̀hún náà máa jáde lọ́lọ́kan òjọ̀ kan ẹ̀yin èèyàn mi máa ń pín kínní ẹ jẹ́ kó kan àwọn àáfàá lára ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bó ṣíaṣíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní ká bá ń bó tààràtààrà kó balẹ̀ tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ jẹ́ ń yí kínní sókè kẹfà balẹ̀ wá gbálàyé ọ̀rọ̀ tí màmá yìí tí wọ́n ṣe nínú fọ́nrán ilé tí mo mú wá fún yín ẹ̀yin tẹ́ ń balẹ̀ sórí ìkànnì fúngbà kọ́tẹ̀ ò tí ì fọ́lọ̀ wa ẹ dákun dábọ̀ ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbogbàkúgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé kó tó di pé mo gbé màmá ẹ wọlé ẹ dákun dábọ̀ ẹ já sáré dójú ọjà mò ń bọ̀ ná ẹ má yí kó ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ẹ gbà wá o ṣé ẹ̀ṣẹ̀ ni kíyàn tó máa ràn yàn lọ́wọ́ ni ẹ gbà wá o ìrànlọ́wọ́ ní ìyá ìṣe o. Nàìjíríà ẹ gbà mí o nísàlẹ̀ kókò àwọn community ló pè mí á ní àwọn aláǹfààní àwọn òfẹ́fẹ́ ṣe nísàlẹ̀ kókò ebi ìbá sì fi ìṣẹ̀ṣe kalẹ̀ àwọn wà sùn lèmi níná mo sì lọlé ọdún wọ́n sọ tán ni mo lọlé ọdún lọ ṣẹ̀ṣẹ̀ nílùú mi ní í ṣe ńlẹ̀ yìí o ìlú mi ni mo ti ń sọdún mi mo lọlé mọ̀ ní màyọ eléyìí darí mọ̀ ní ẹ pè mí lánàá pé létí ń jóná ó ti sọná sílẹ̀ mi o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ gbà mí o àwọn community ni ó lọ bá àwọn community ló pè mí pé wọ́n fẹ́ sunlé mi o ẹ ṣàánú mi ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí ẹ má jẹ́ jìyà igbe o ẹ má jẹ́ jìyà igbe ẹ gbà mí o ẹ má jẹ́ jìyà igbe o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dìde o ẹ dìde nísàlẹ̀ kókò ni o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ wo bí ẹ ti ṣe lé mi o ṣé wọ́n mo lọ lé ọdún ni mo lọ lé ọdún àyẹ̀tẹ̀ dé láti tó lé fún mi lérí o ẹ ṣàánú mi kò sí náà o mi ò ní náà lé o mi ò ní náà lé wọn tọ́jú sílẹ̀ mi ni o ẹ sún mi ọmọ Nàìjíríà ṣàánú mi gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin ìbílẹ̀ dìde o ẹ má jẹ́ kí ìyà jẹ mí gbé o bí ìyà bá ti jẹ mí gbé ẹ̀yin tá ṣẹ̀ṣẹ̀ ojú tì yín o. Ó ọ̀gá
ẹ ṣáà ti rí báyìí òun lẹ rí yìí o tọ mo yí màgbà tó máa stọọpù ó lọ fà o gbogbo ilé wa ló ti jó o. Gbogbo ilé wa ló ti jóná. Gbogbo ilé wa ló ti jóná. Gbogbo ẹ̀kúlé ló ti jóná. Mo sún ojú ló ràn mí sẹ́. Jẹ́ nìyẹn.